ṣé lóòótọ́ níjọba Ṣèyí Mákindé bẹ̀rẹ̀ owó orí gbígbà lórí ayẹyẹ ìsìnkú, ìsọmọlórúkọ, ìgbéyàwó àtàwọn ayẹyẹ mìíràn lọ́yọ̀ọ́? Nínú oṣù kẹsàn-án ọdún yìí ní ìròyìn kan lu síta wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ fẹ́ bẹ̀rẹ̀ sí ní gba owó orí lórí gbogbo àwọn tó bá fẹ́ ṣe ayẹyẹ àti ìpéjọpọ̀ míì nípínlẹ̀ Ọ̀yọ́. Àtẹ̀jáde kan tí àwọn èèyàn ń gbé káàkiri orí ẹ̀rọ ayélujára lórúkọ ẹnìkan tí wọ́n pè ní Honorable Adélabú Túndé tọ́ka rẹ̀ wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti kéde àgbékalẹ̀ owó orí fún ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe wẹ̀jẹwẹ̀mu àti ìnáwó míì nípínlẹ̀ Ọ̀yọ́. Níbi ìpéjọ kan tó wáyé ní gbọ̀ngàn ìgbàlejò Western Hall tó ń bẹ nílẹ̀gbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti sọ ọ̀rọ̀ náà kí Adélabú Túndé tún tó fi sí orí ìkànnì Facebook rẹ̀ lọ́jọ́ 17 oṣù kẹsàn-án ọdún yìí. Àlàyé tí Honorable Adélabú ṣe nínú àtẹ̀jáde náà ni pé gbogbo ẹni tó bá fẹ́ ṣe ìnáwó bíi ìgbéyàwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní ọ̀rọ̀ owó orí yìí kàn. Àwọn alákòóso gbọ̀ngàn àti ibùdó ayẹyẹ sì gbọdọ̀ máa béèrè ìwé àṣẹ lọ́wọ́ irúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ kí wọ́n tó gbà wọ́n láàyè lọ́dọ̀ wọn. Ìròyìn míì tí ó tún jáde lẹ́yìn èyí tí wọ́n dá orúkọ Adélabú Túndé sí ni pé àwọn tó bá fẹ́ ṣe ìnáwó nípínlẹ̀ Ọ̀yọ́ yóò máa san owó láàrin $25 sí $35 náírà fún ìjọba kí wọ́n tó lè ṣe ayẹyẹ wọn. Awuyewuye tó rọ̀ mọ́ ìkéde yìí ló mú kí iléeṣẹ́ ìròyìn kàn sí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí ọ̀rọ̀ náà kí a lè fìdí òtítọ́ múlẹ̀. Akọ̀wé ìròyìn fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀mọ̀wé Sulaiman Ọlánrewájú ló kọ́kọ́ sọ fún akọ̀ròyìn wa wípé irọ́ tó jìnnà sóòótọ́ ni o. Èyí ń ọ̀rọ̀ náà kó tó di pé kọmíṣánná fún ètò ìròyìn nípínlẹ̀ Ọ̀yọ́ Ọmọọba Dọ̀tun Oyèládé náà fi àtẹ̀jáde ránṣẹ́ sáwọn oníròyìn lórí ọ̀rọ̀ náà. Àlàyé tí Oyèládé ṣe ni pé ìròyìn òfégè ní ọ̀rọ̀ tó ń jà ràyìnràyìn pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ fẹ́ máa gba owó orí lórí àwọn ìpéjọpọ̀ bíi ètò ìsìnkú, ìsọmọlórúkọ àti ìgbéyàwó. Ó tẹ̀síwájú pé ẹni tó bá gbé irú ìròyìn bẹ́ẹ̀ jáde fẹ́ sí àwọn èèyàn lọ́nà ni o, wọ́n sì tún fẹ́ ta ẹrẹ̀ sí aṣọ àlà ìjọba Ṣèyí Mákindé. Kọmíṣánná náà ṣàlàyé wípé àṣẹ ìjọba tó ní ṣe pẹ̀lú owó orí tàbí àwọn ojúṣe míì gbọdọ̀ ní nọ́mbà ìdánimọ̀ alága àjọ tó ń pa owó wọlé lábẹ́nú fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Bẹ́ẹ̀ ló sì gbọdọ̀ buwọ́ lu àṣẹ náà. Bẹ́ẹ̀ sì ni àdírẹ́sì àjọ náà gbọdọ̀ wà lórí ẹ̀ o. Ó ní gbogbo àwọn nǹkan tí òun kà sílẹ̀ yìí ni kò sí nínú ìròyìn òfegè náà. Oyèládé rọ àwọn èèyàn ìlú láti kọ etí ọ̀gbọ́n sí ayédèrú ìròyìn náà nítorí pé ó jẹ́ ọ̀kan lára àwọn ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí tí àwọn ẹgbẹ́ òṣèlú alátakò ń dá ṣáájú ètò ìdìbò 2027 láti tàbùkù àwọn àṣeyọrí tí ìjọba Mákindé ti ṣe látọdún 7 sẹ́yìn. Ìròyìn yàjóyàjó fún di àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ ìkànnì Jígí Alára. Ẹ subscribe sórí ẹ̀ o, ọ̀fẹ́ ni kì í ṣowó. Ẹ máa bá wa pín ká o, ẹ máa fi èròǹgbà yín sábàlá àríwúsí. Ẹ kú kàlẹ̀. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.